tún sọ gbogbo àti bá ti lọ́pọ̀ tí bá rọ́pọ̀ àti ọ̀ tó ń jà wá ní mí ní kẹ́ máa separate o nǹkan tó bá jẹ́ nǹkan tẹ̀ sì lè correct ẹ yanjú ẹ tó bá níyàwó kó tọ́jú ẹ o ẹ tó bá lọ́kọ kó tọ́jú ẹ o ṣe rí ó dáa kí àwọn sọ pé mi ì ṣe mọ́ kó wà ní Canada ọkùnrin bàbá sì máa balẹ̀ wípé tó bá dá àárín kan táwọn ọmọ bá yẹ pinlẹ̀ mi ẹ lọ báyà yín ṣé mi kàn mọ́ bí ni tó wọ̀ pé ọmọ máa báyà wọn sọ̀rọ̀ ìyá tó dẹ̀ wá mẹ́rin abiyamọ náà ni a máa fáwọn ọmọ ẹ̀ nìkan ó yàtọ̀ sí pé kéèyàn ti wá lọ o so ilé tó bá fẹ́ dàrú tí àtúntò bá lè wà kọ́ tuntun tí ó bá dẹ̀ sí náà tó wáyé pé ó máa jẹ́ ìfapárapa kan fi ọpọlọ tó nítorí pé kò máa ń dà torí tí ẹnìkejì bá ti lọ kò ṣe nǹkan tó rọrùn dí ọlá mo sì ń fi agídí ṣáàwá kiri kò tí straight kò straight ṣe ló máa ń dàbí kí ìyá èèyàn kú lọ́jọ́ àpè ọ̀rẹ́ èèyàn kú ìyàwó èèyàn kú alábàásọ̀rọ̀ èèyàn kú lọ́jọ́ àpè torí pé òun lálákòóso gbogbo ilé mi tèmi ojú pé èlò ni iye báyìí máa wá owó yẹn lọ òun ló ń ṣàkóso ẹ̀ báwọn ọmọ ṣe fẹ́ jẹ gbà tèmi rè bọ́yìí fẹ́ mú bọ́yìí fẹ́ lọ ilé ìwé lọ́fẹ́ lọ aṣọ lọ́fẹ́ wọ̀ báwọn lọ́fẹ́ ṣe báwọn lọ́fẹ́ ṣe tó ń tọ́jú wọn tó dẹ̀ ń fi discipline sínú ayé wọn tèmi ojú pé kí ni ká ṣe lọ́tọ́ lọ́hún dẹ̀ gbàdúrà tó tọ́ wọn gan kódà nígbà tó kú tọ́ mọ́ pé wàhálà dé ó ti fi mí sí wàhálà tó pọ̀ torí pé àti relate pẹ̀lú àwọn ọmọ ẹ̀ gan kò dàbí iṣẹ́ là ń dàbí ọ̀rẹ́ àwọn orí gbé má léjúmọ́ wọn kàn rẹ́rìn torí àti dàbí ọ̀rẹ́ mo ti fẹ́ra mi sáyè mi pé first born ìyàwó mi torí gbogbo tó bá òun ló ń tọ́jú ilé kí ló fẹ́ kí ni ká ṣe owó báyìí yé báyìí máa sáyè lọ́wọ́ ó yá tó di skul tó ń lọ tó di gbogbo ẹ̀ torí ẹ̀ ló dùn mí pé ó yá tó fi lọ ẹ̀ lọ́wọ́ àbámi tẹ̀sán fún ẹ̀ bẹ́ẹ̀.